أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. مكيب بوهم ويواني من الإسلام كربتا. إذاكم مدى short video yìí mi fi bẹ́ẹ̀ ni much time kọ́ lọ́n kó túbọ̀ gbà láì jù báyìí lọ. Ìdúpẹ́ lọ́wọ́ gbà wọ́n tí wọ́n gbà mí nímọ̀ràn. Ibi Okanlomo ó ti tó kíníkan alhamdulillah ṣe ti rí ibi tá a bá dé yìí a ti ṣe 95% inú tá à ń béèrè 35% tó kù alhamdulillah gbà díẹ̀ náà ló kù. Ẹ rí i pé last program tí mo ṣe níjọ́ Friday mo sọ topic ẹ̀ ní clarification and my stand mo dẹ̀ clarify so many things tó ń ṣẹlẹ̀ tí ò rí bẹ́ẹ̀ àdèmọ dẹ̀ sọ stand mi fún àwọn ọmọ ìyá wa pé àwa tí a jẹ́ mùsùlùmí lásìkò yìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé a ní ìdájúkọ pẹ̀lú àwọn kèfèrí tí wọ́n ń gbógun ti ẹ̀sìn Islam tí a dẹ̀ mọ̀ pé innamal mu'minina ikhwa àwa mùsùlùmí a gbọ́dọ̀ ṣera wa ní òṣùṣù ọwọ̀ kò sí bí ìjà ṣe lè wà láàrin wa tó gẹ́gẹ́ mo yẹ sọ pé kí àwọn tó bẹ̀rẹ̀ òṣì wọn ìlàwà tí ń fa ohun tá à ń fà tó túmọ̀ sí pé ẹ̀fún àti ìdí tí wọn kò lè ràn wá ṣùgbọ́n nígbà tí a rí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀lú bó ṣe ń da ojú kọ ẹ̀sìn lọ́wọ́lọ́wọ́ báyìí mo lérò pé ó jẹ́ kí àwọn mùsùlùmí náà ká ronú kí a ṣera wa ní òṣùṣù ọwọ̀ ìyẹn ló fà á tí mo fi sọ àwọn ọ̀rọ̀ tí mo sọ níjọ́ Friday alhamdulillah mo dẹ̀ padà rí àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn àwọn èèyàn pè mí oríṣiríṣi àwọn èèyàn pè mí gan àwọn àfáà pè mí káàkiri gbogbo Nàìjíríà kí n má dárúkọ ìlú kan mo dẹ̀ jẹ́ kó mọ stand mi pé mo sì dúró lórí ẹ̀ pé mi ò ní kàlàáfíà máa wà nínú Islam torí pé ẹ̀sìn àlàáfíà ni but ẹni tó ń da omi àlàáfíà ro nínú ẹ̀sìn Islam náà gbogbo alámọ̀ pé ẹni tó ń da àrùn ní Saheed Shittu mo dẹ̀ sọ pé tí a bá ti sọ fún tó bá ti gbéjẹ́ tó dẹ̀ ti gbà wípé kí àlàáfíà wà kò sí nǹkan tí a fẹ́ gbà mí alhamdulillah gbà díẹ̀ náà ló kù ṣẹ́dẹ́ kan mọ̀ bẹ́ẹ̀ kó yóò pa ni pé lẹ́yìn ìgbà yẹn mo padà wá ra àwọn fídíò kan yẹn mo sáré fẹ́ yanjú láàrin bí àsìkò díẹ̀ mo rí nínú àwọn tó ní kí àlàáfíà wa náà ni àfàlàbí tán pè mí bàbá pè mí after tán pè mí tán bá mi sọ̀rọ̀ ọjọ́ yẹn náà mo rí fídíò àfà ọláríwájú Al-Fulani because mo believe in ayé pé respect is reciprocal tó bá respect mi máa respect yẹ mo dẹ̀ rí pé nínú fídíò yẹn wọ́n lọ kí Saheed Shittu wọ́n dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ tó kọjá lára ọ̀rọ̀ mi náà wọ́n present orúkọ mi dáadáa which is no problem wọ́n dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ pàpẹ́ ká jẹ́ kí ogun mi mo dẹ̀ lérò pé lẹ́yìn ìgbà tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn ìwé tó sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àti pé pàápàá jù lọ iṣẹ́ tí àfà ọláríwájú Al-Fulani gbé dání lásìkò ìgẹ́ mo ṣe sọ wípé tí a bá ní ká máa rojú dúró fún pé gbogbo ohun tó ti ṣẹlẹ̀ láàrin wa bó ṣe ń dùn àwọn èèyàn tó ń dùn gbogbo ayé tó tí àwa náà bá ní ká máa ronú pé bó ṣe ń dùn àwọn èèyàn káwa náà máa fi react ó máa affect iṣẹ́ tí àfà yìí gbé dání a dẹ̀ mọ̀ pé iṣẹ́ tó gbé dání lásìkò yìí fún ó ṣe ìyọlọ́ṣun kò ṣe ìyọlọ́ṣun iṣẹ́ gbogbo mùsùlùmí ni mo á tún iṣẹ́ gbogbo mùsùlùmí ni ṣùgbọ́n nígbà tí mo padà wá gbọ́ pé káyíká àlàáfíà ìjọba kìnìkan mo pé tó alhamdulillah tọ́lọ́mbá ní kí òpònú tí wọ́n bá sọ̀rọ̀ kọ́lọ́mbá ní kó gbọ́ but to my surprise èèyàn tó wá sọ pé kàlàáfíà ìjọba the following day n bá rí fídíò tí àfà ọláríwájú Al-Fulani ṣe níbi tí wọ́n ti ń ṣe analysis nípa ọ̀rọ̀ Khalifa Sulaiman tí wà ní UK bí ẹni tí ó ń bẹ tó ń fẹ́ kàlàáfíà ṣẹlẹ̀ tí a dẹ̀ sọ wípé iṣẹ́ tẹ́ gbé dání yìí iṣẹ́ tẹ́ pé gbogbo mùsùlùmí lónìí
mo wá padà wá gbọ́ àwọn ọ̀rọ̀ kan náà ọ̀rọ̀ yẹn àkọ́kọ́ nígbà tí sísìn yẹn wọ́n sọ wípé ihun tí àfáà yẹn bá sọ tó bá jẹ́ òdodo báyìí láìfẹ́ àmọ́ tó bá kù díẹ̀ káàtó àwọn máa sọ. Mo wá wò pé ẹni tó fẹ́ tún èèyàn ṣe mo padà wá rí àwọn mistake tó pọ̀ táwọn náà tó wá ṣe torí pé àkọ́kọ́ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ ṣe àtúnṣe tí mo dẹ̀ ti ń sọ tipẹ́tipẹ́ wípé ẹ̀sìn lèmi protect o ẹ̀sìn gbogbo ẹni tí a sọ pé ọ̀kan lọ́mọ àwọn Ìlọrin wọ́n ṣe gbá wọ́n ṣe àwo wọ́n ṣe kòkò bá ṣàtún ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín àmọ́ wọn tẹ́ ń gbá mi mo dúpẹ́ o ṣùgbọ́n ẹ̀sìn lèmi protect ẹ̀sìn ni láti ilẹ̀ mo dẹ̀ máa ń sọ lọ́wọ́ gbogbo fídíò mi ẹ̀sìn ni mo ń sọ ó wá lè fífọ́ Ìlọrin kó fífọ́ àwọn àfáà kan kó fífọ́ àwọn àfáà kan but ẹ̀sìn ni mo ń protect. Mo dẹ̀ ti ṣe fídíò bíi méjì mẹ́ta pé ṣé ẹ̀sìn là ń jà fún ni àbí ìlú. Mo dẹ̀ tún sọ̀rọ̀ kan pé ẹ̀sìn ló jẹ́ kí akọ́kọ́ jọ mójútó. Náà tí gbogbo mùsùlùmí wá dìde lé ní tí a pawọ́ pọ̀ tá à ń sọ̀rọ̀ pé báwọn ẹlẹ́bọ iṣẹ́ ń gbógun ti ẹ̀sìn pàápàá jùlọ ní ìlú Ìlọrin lásìkò yìí ó padà wá yà mí lẹ́nu pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan tí mo gbọ́ lẹ́nu àfáà Ọláréwájú Al-Fulani. Kí làwọn ọ̀rọ̀ náà ni wípé àfáà Ọláréwájú Al-Fulani sọ wípé àwa gbogbo àwa tí a ṣọmọ Ìlọrin torí pé àfáà Sùláìmọ̀ lè bẹ darí ọ̀rọ̀ yẹn sí gbogbo mùsùlùmí tí ò ń ṣọmọ Ìlọrin lè darí ẹ̀ sí wípé àwa tí a kì í ṣọmọ Ìlọrin kí ló kàn láti máa bá wọn dá sọ̀rọ̀ Ìlọrin ṣé ti di pé àfáà Al-Fulani fún ara wọn ló fẹ́ pín ìsìlámù ó fẹ́ pín wa because àwa ń jà fún ẹ̀sìn à ń protect gbogbo ẹ̀sìn ẹ̀yin sọ̀rọ̀ ìlú ẹ gbọ́ bá àfáà Al-Fulani ṣe sọ fún ara ẹ̀ bismillah. àwọn tó bá jẹ́ òótọ́ nú ẹ̀ gbogbo tó bá jẹ́ òótọ́ nínú ẹ̀ a sọ pé ilé ìtẹ̀sọ̀ yìí òótọ́ ni rasand èyí tẹ́ bá dẹ̀ sọ ń bẹ̀ tá a rí pé ẹni sùúrù tá a bá rí pé ilé ìtẹ̀sọ̀ yìí àsọ léwà ń bẹ̀ a sọ fún yín wípé píìsì la fẹ́ kò yẹ kẹ́ sọ̀rọ̀ nǹkan báyìí ó ti kò yẹ kẹ́ sọ̀rọ̀ nǹkan báyìí gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo tájọ ń pera wa bismillah oya Afa Suleiman ọmọ ìlú wo lẹ́yìn sọmọ Ìlọrin ní ẹ̀yin sọmọ Ìlọrin ọmọ Ọ̀ṣun state ní ọmọ Ẹdẹ ní ẹ continue o. Afa Saki ó ti sẹ́yìn ká má sọ pé ọmọ Ìlọrin ni wá mọ́. Bí Ọkanlomo ó fẹ́ràn kó máa dárúkọ Ògo Ìlọrin bí ìgbà kó Ògo Ìlọrin gbéṣẹ́ fún un kó kọrí sí ìlú tí wọ́n ti bí kó lọ jẹ́ lìsánù fún wọn bẹ́ẹ̀ náà. bó bá ní àjọṣe láàrin àwa ọmọ Ìlọrin àbógo Ìlọrin bí àwọn àfáà láàrin ó yé àwọn àfáà láàrin náà péré làwọn ń ṣe eré lásán eré ọmọdé ìpìlẹ̀ kankan tí ó rọ ìpìlẹ̀ mi dànù nílọrin kò sí tí n bá sọ̀rọ̀ mo sọ pẹ̀lú authority ni. fam Afa Saki tó sọ bẹ́ẹ̀ nu fídíò ẹ̀ ọmọ Ìlọrin lòun ó ní kálukú ló ní lu bàbá ẹ̀ ó ní jókòó sí lu bàbá rẹ̀ kó lọ defend lu bàbá ẹ̀ Islam wà lu bàbá ẹ̀ náà mùsùlùmí wà lu bàbá tiẹ̀ náà náà Afa Saki ò parọ́ Afa Saki ò parọ́ o. Now ẹgbẹ́ kan tí àfáà Al-Fulani sọ tó bá lè jáde lẹ́nu àfáà Al-Fulani wípé ẹnìkan ń ṣọmọ ìlú Ìlọrin ipe nǹkan tí àfáà Saki yẹn sọ ipò òdodo ni tí àfáà Al-Fulani dẹ̀ mọ̀ pé ọjọ́ tá àfáà Saki ń sọ ọ̀rọ̀ yìí èmi gangan ni Saki yẹn bá wí èmi ni Saki ń bá wí so that tí àfáà Al-Fulani bá wá lè lo ọ̀rọ̀ yìí mọ́ ọ̀rọ̀ fún àfáà Sulaiman dájúdájú
wọ́n ti ń kó gbogbo mùsùlùmí ayé jọ pé gbogbo mùsùlùmí ayé o ká má dá sọ̀rọ̀ Ìlọrin mọ́. Ṣé rí pé èmi dẹ̀ ti sọ̀rọ̀ kan inú ọ̀rọ̀ tí mo sọ síwájú tí mo kọ́kọ́ play yẹn wípé èmi ń sọ wípé kí mùsùlùmí ká ṣe ra wa lọ́kan. Náà tó wá di jáde lẹ́nu Al-Fulani fún ara ẹ̀ ń sìn pé kó ní kálukú tó dé ìlú ẹ̀ mú ẹ ti pé ń sìn pé àwa tá à ń pera wa ní mùsùlùmí Al-Fulani fún ara ẹ̀ ló fẹ́ pín wa. Al-Fulani ló fẹ́ pín wa. Ṣé wá nígbà tọ́rọ̀ bá ti wá rí báyìí kò sí wàhálà. Alhamdulillah pé Ọlọ́run tẹ̀ ti bá wa ṣe náà. Bó nílé ìfẹ́ ò bá fi gbá mọ́ èyí tó dé fi sílẹ̀ kò lè parun. Ìtàn ti dera ẹ̀. Gbogbo ayé ti rí bí gbogbo nǹkan ṣe rí inú ayé. Gbogbo ayé dẹ̀ ti mọ ipa tó ní kálukú kó fún ẹ̀sìn. So that kódà ẹni tí ó ń bú àwọn àfà ìtàn ti dè mọ́lẹ̀. Torí pé inú ọ̀rọ̀ tí àfà Al-Fulani sọ ń sìn iná ẹtúgbọ̀n kan tó sọ pé nígbà tí Saidi ń bú ìlú Ìlọrin tó ń bú ìlú àwọn ẹgbọ́n kan bó tó sọ ń báyìí. Saidi sì tún tá ń bá jà lénìí tó gbó wá tá ń bá jà lénìí kí ló fà á ó sọ àwọn ọ̀rọ̀ òdì sílùú wa nínú àwọn ọ̀rọ̀ tá a bára wa jà títí tí mo gbé lọ lé ẹjọ́ mọyì ọdún tá a fi ṣe Saidi Shittu má lu òyìnbó ni lórí ọ̀rọ̀ ó jump bail. Ó túmọ̀ sí wípé ìtàn ti dèrè ẹ̀ mọ́lẹ̀ kò lè parẹ́ mọ́ láyé abadan wípé ẹnìkan ó dìde o ó ń bá Islam lórúkọ jẹ́ ó ń bú àwọn àfà. Bákan náà kò lè parẹ́ mọ́ abadan wípé ẹnìkan náà dìde tó ń jẹ́ Okanlomo o tó ń protect ẹ̀sìn tó ń protect gbogbo àwọn àfà. Ó túmọ̀ pé ìtàn ti dèrè ẹ̀ mọ́lẹ̀ kò sẹ́ni tó lè yí tàn yẹn padà torí àríṣe láríkà àríkà òní bàbá àrígún ń ta bá ṣe léèní ọ̀rọ̀ ọ̀tàn ni tó bá dọ̀la. Now tọ́rọ̀ bá ti wá rí báyìí kò sí wàhálà mọ́ ibi tá a bá dé yìí náà òun náà ló ń jẹ́ òun. Ṣùgbọ́n o kíní kan mo wá fẹ́ sọ kí mo fẹ́ sọ ni wípé tẹ́bí tọ́rọ̀ wá dé dúró yìí mo wá fẹ́ wọ́n gbogbo tó ń jẹ́ àǹfà pátápátá mi yọ anybody lẹ́ o mi ò ní wá bá ẹ mi dẹ̀ ní sọ̀rọ̀ àdéhìsí ẹ ẹnikẹ́ni láàfà mi ìfẹ́ mọ̀lú tó ti wá mi ìfẹ́ mọ́ ẹni tó kó ẹ ń kéwú mi ìfẹ́ ọmọ bàbá tó jẹ́ tí o bá sọ̀rọ̀ kọjá lára mi tí o bá sọ̀rọ̀ kọjá ní ara mi torí pé mo rí oríṣiríṣi àwọn fídíò tó ń jáde tó kùnú mi bá máa wí a ní ìwọ náà lọ bá Saidi ilé bá máa wí a ní ìwọ lọ bá Saidi. Ẹ dákun ṣé ọ̀rọ̀ yẹn tọ́ sí yín lẹ́nu lénìí ọjọ́ tí àwa dìde tí gbogbo yín yìí tí ẹ dákẹ́ tẹ́gbà àwa la kojú ogun yìí tábà wá gbà yín lọ́wọ́ ẹ̀tàn ìzá ìṣtara ráṣù ìnáàkì fàhálì fáàmù jẹjẹjà tó tẹsímà ṣé torí akátá bá wá ń léwó tó sẹ́nu adìyẹ gbogbo orú yìí torí pé mo rí kan náà ọmọ kékeré kan náà tó ń wí wóró lẹ́yìn ìgbà tó Ọlọ́run lò wá láti yọkù nínú ìṣòro tiẹ̀ náà. Ṣé ti rí ẹnikẹ́ni mo wá sọ fún o ẹnikẹ́ni mi fẹ́ mọ́ ọmọ tó jẹ́ mi fẹ́ mọ́ ọmọ àfáà tó jẹ́ mi fẹ́ mọ́ ọmọ ìlú tó jẹ́ tí o bá sọ̀rọ̀ kọjá ní ara mi wàá gbé ìsí ẹ gidi gan wàá gba ìsí ẹ gidi gan bitterly ṣé yín màá jẹ́ kí a mọ̀ wípé èyí tájá fi ń bọ́ ọmọ ẹ̀ ṣeré ló tún fi ń bù jẹ. Mo dẹ̀ bẹ́ẹ̀ kẹ́ lọ mọ̀ wípé lórí pé kí a máa ṣe analysis yìí gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ síwájú fún àbálẹ̀ Fúlàní Ọlọ́run fún ara rẹ̀ ló tọ̀ Okanlomo síwájú ṣùgbọ́n mi ò ní lọ tọ́yàn ṣùgbọ́n tí wọ́n bá tọ́ mi wà fílẹ̀ bitterly. That's number 2. And number 3